Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé fúngbà àkọ́kọ́, ẹ bá wa tẹ subscribe button àti notification bell ká lè jọ máa gbádùn ara wa bó ṣe ń lọ ní wẹ́lẹ́wẹ́lẹ́. Sinimá tá a mú wá lọ́tẹ̀ yìí ní ìfẹ́ ni. Ìfẹ́ ni rèé o, ẹ wò ó. Odetola ò fẹ́ gbà bẹ́ẹ̀ l'Adebayo náà ni ó fa kíkì. Ẹ jọ̀ọ́, kí ni Yomi fash-lanso fi sórí o? Ṣùgbọ́n tá a bá wo fíìmù yìí dojúdojú, tá a bá wo dọ́kàndọ́kàn, a rí wípé kádàrá ò ṣeé kọ̀ láì gbà o. Bẹ́ẹ̀ ni, n tá bá ti kọ̀ sílẹ̀ dandan ni kó wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n kí n má dé ìnà pẹnu, ẹ sáré lọ sí Àpáta TV, ẹ tẹ̀ ẹ́ síbẹ̀. Temini Latest Yoruba movie ó ṣẹ̀ṣẹ̀ jáde ní tó ń gbóná fìlẹ̀fẹ̀rẹ̀. Ẹ lọ wò. Tó bá jẹ́ wípé ẹ̀yin ni Adebayo, ǹjẹ́ ìgbésẹ̀ tó gbé yìí ṣó náà ni ẹ máa gbé? Tó bá wá jẹ́ pé ẹ̀yin náà ni Jumoke Odetola, ǹjẹ́ ohun tó ṣẹlẹ̀ nínú fíìmù yìí pẹ̀lú ìtú tó pa, ǹjẹ́ bẹ́ẹ̀ náà lẹ ṣì máa ṣe? Tó bá wá jẹ́ ẹ̀yin ni Yomi fash-lanso, ṣé decision tó take last yẹn ṣé òun ló yẹ kó take? Àbí ìgbésẹ̀ yẹn kọ́ ló yẹ kó gbé? Tẹ́ ẹ bá ti wo fíìmù yìí, ẹ tí lè understand ẹ̀ bí mo ṣe ń sọ. Ẹ sáré lọ sórí ìkànnì Àpáta TV, ibẹ̀ ló wà. Fíìmù tó dọ́ṣọ̀ yìí, ibẹ̀ ló wà, ibẹ̀ lẹ ti máa rí. Temini ní àkọlé fíìmù yìí. Ẹ lọ wò ń bẹ̀ tàbí kẹ́ download ẹ̀ or kẹ́ tẹ̀lé ṣàyè mọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn fàṣẹ́sì máa ń sọ. Ẹ sáré gbabẹ̀ lọ sharp pápápá ẹ lọ wò ó. Tẹ́ bá wò ó tẹ́ ẹ jẹ́ ká pàdé ní comment section. Tó bá jẹ́ pé ẹ̀yin ni Yomi fash-lanso, ṣé irú ìgbésẹ̀ yìí lẹ máa gbé? Tó bá jẹ́ pé ẹ̀yin ni Odetola, ǹjẹ́ tí ẹ máa jẹun pátá tó yìí? Tó bá wá jẹ́ pé ẹ̀yin gangan wà ní ìyàwó tá à ń sọ Jumoke Odetola tá a bá nílé, ṣé gbogbo ara yín lẹ máa fi jà tọ́bẹ́ ti bọ́n lẹ́yìn náà máa kó bí Odetola ṣe ń kó káàkiri nínú fíìmù yìí? Ǹjẹ́ bẹ́ẹ̀ bó ṣe kó rí nìyẹn? Bẹ́ẹ̀ ni, mo ń retí ọwọ́ yín ní notification center. Ẹ bá mi tẹ bẹ́ẹ̀ yẹn gbogbo ìgbà tá a bá ti ń jù kẹ́ lè máa rí kó lè máa dún kankan pé yes another one tún ti dé. Ẹ mọ̀ pé lórí ìkànnì yìí a ò ní hìrà tí ò lọ́mọ nú. Àwọn fíìmù tá a bá ti wò èyí tá a bá rí pé ó gbé pẹ́ẹ́lí tó make sense tó yàtọ̀ sáwọn fíìmù yòókù, ìyẹn la máa mú wá fún yín pé kí ẹ̀yin náà kẹ́ lè ṣe kíni, kẹ́ ẹ lè wò torí wàhálà àti yín làwa ti ṣe. Oníkàndí pé ẹ kàn dédé wo fíìmù tí ò ní túmọ̀, òun làwa ti ṣe wò fún yín kẹ́yìn kó lè. Ẹ sáré lọ wo ìfẹ́ ni, ẹ jẹ́ ká jọ padà. Ẹ ṣé púpọ̀. Ẹ má gbàgbé, ẹ subscribe, ẹ dẹ̀ tẹ notification bell ká lè jọ máa gbádùn ara wa lórí ìkànnì YouTube yìí. Lọ́dún náà lọ́hùn. Pẹ̀lú bí mo ṣe fi òun sí, mo mọ̀ pé ó lè di fífọ́ díẹ̀. Ní opportunity. Where have you been? Oh my God! Ó kàn já sásán ni. Ọjọ́ ti jìnnà o. Mi ò wá láti wá gbọ́kàn yín. Kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe mọ́. Ó bẹ́tà. Ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín, ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí? Ọlọ́run kẹ́ mi gan-an. Kò sí nǹkan tí mo fẹ́ tọ́lọ́run ò ṣe fún mi. Mi ò wá ní wò pé pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe fún mi pé dandan máa. No apologies. Mommy Precious, mo apologize. Ẹ má bínú. I am so sorry for whatever thing that has happened. Mo fẹ́ kẹ́